Ǹjẹ́ mo kí ọkùnrin o, mo kóbìnrin, mo kọ́mọdé, mo kágbàlagbà, mo kóyún inú, mo kásẹ̀ ẹ̀dí, mo dúpẹ́ o lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá lágbára Ọlọ́run Olódùmarè ní súra wa o, a máa ríre bára wa ṣe. Ìwé ìtàn tá à ń kà lọ́wọ́ òun ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Adìẹ bà lókùn ara òrokùn ara òradìyẹ. Ibo la bá a dé? A ti parí orí kẹfà níbi tí kò kú mọ́ tó ti já ọkọ̀ ọmọbìnrin kan gbà lójú pópó tó sì kó sínú ọkọ̀ náà tó fìlú lẹ̀ pátápátá. Ibẹ̀ òun orí kẹfà parí sí. Yorùbá bọ̀ wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. Ẹ̀já máa tẹ̀síwájú nínú orí keje. Àkọlé wo olóńbẹ lórí keje ọ̀hún? Àwárí òun lobìnrin wá nǹkan ọbẹ̀. Àwárí òun lobìnrin wá nǹkan ọbẹ̀. Kí n tó máa tẹ̀síwájú, bẹ́ẹ̀ ò bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín ẹ bá mi subscribe báyìí. Kùsẹ́ òní múrí iṣẹ́ yá kárìn kápọ̀ yíyẹ ní sì yíyẹ ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tó ti subscribe pátápátá, ẹ ò ní mọ̀ nira o. Àwárí lobìnrin wá nǹkan ọbẹ̀ òun làkọ́lé tó ń bẹ lórí keje ọ̀hún. Ẹ ké sáwọn aládùúgbò yín káwọn náà ò jókòó kájọ gbádùn ìtàn tòní. Ẹ máa bá mi ká lọ o. Ní tẹ̀sán àwọn ọlọ́pàá ní Ọ̀rẹ́, DPO àti constable ọlọ́pàá kan wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kò kú mọ́. DPO ní constable, à ń pọ̀rọ̀ yìí lówè òun láró nínú, kò hún ní ó sì ń dòyìí ká ni. Ṣó mọ̀ pé ó ti tó ọdún kan àbọ̀ báyìí tí kò kú mọ́ tó ti na pápá bora nílẹ̀ yìí. Síbẹ̀ kọmíṣánná ọlọ́pàá kò jẹ́ kí n gbádùn mọ́. Ó ní dandan àfi bí mo bá mú kò kú mọ́ wá fún òun ní kíkú tàbí ààyè rẹ̀. Mo sì ti gbìyànjú títí, ìwọ náà sì mọ̀, ẹni tí yóò bá parọ́ òun yóò ní ẹlẹ́rìí òun wà ní ọ̀run. Ọ̀rọ̀ ọ̀hún ó ti wá dórí góńgó báyìí. Kọmíṣánná ti fún mi ní oṣù 3 péré pé kí n fi ṣe ọ̀rọ̀ rẹ̀ ní àwárí tí obìnrin ń wá nǹkan ọbẹ̀. Kódà ọ̀rọ̀ náà ti lè dé ibi pé kọmíṣánná ti sọ wípé bí wọn ò bá lè wá rí láàrin oṣù 3 ọ̀hún, bóyá kí n kúkú kọ̀wé kí n fipò sílẹ̀, torí bí a bá fi níjó yàwòdì ó yẹ kó lè gbádìẹ. Kò kú mọ́ ọ̀hún òun la ò mọ ibi tó rá sí yìí. Ọba wa rán ni níṣẹ́, odò ọba kún. Iṣẹ́ ọba ò ṣeé má jẹ́, odò ọba kò sì ṣeé rọ́lù. Èwo wá ni kí n ṣe? Ìdí nìyí o tí mo fi ránṣẹ́ pè ọ́. Ṣó mọ̀ pé aṣọ tó kẹ́gùn séégún òun ni wọ́n ń pè ní jẹ̀pẹ́. Ìwọ ló súnmọ́ mi jùlọ nílẹ̀ yìí, ìwọ sì ni alámọ̀ràn mi. Dákun gbà mí, ọ̀nà ti dórí ọ̀pẹ ó pin báyìí, ilẹ̀ ń pòòyì. Constable dákẹ́ lọ gbárí. Lójijì òun ló sọyè pé ọ̀nà àbáyọ wà. Ó ní ọ̀gá, ọ̀nà àbáyọ kan ṣoṣo òun ló wà sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ó yá, kí ni ọ̀nà àbáyọ ọ̀hún? Ọ̀nà àbáyọ ọ̀hún nira díẹ̀ ni ọ̀gá, kò sì tún nira. Ọ̀wù, èwo ló tún wí yìí? Bí ò bá sí ọ̀nà àbáyọ òun ni kí o wí. Ẹbọ kan ò lè le títí kó kọjá ikú. Bí apá ò bá ṣe é sán, àákò lórí ni. Constable ní kì í ṣe bẹ́ẹ̀ ọ̀gá, ọ̀rọ̀ náà le díẹ̀ ni nítorí pé yóò ná wa lówó díẹ̀. Owó tó bá níye àbùkù kan, bó bá jẹ́ towó ni, iyekíye tí yóò bá ná wa òun ni kí o sọ. O sáà mọ̀ pé bí a bá ṣe èyí ní àṣeyọrí, ìgbéga tún dé nìyẹn. O sì mọ̀ pé n kì í fi ọ̀rọ̀ rẹ ṣeré rárá. Bó bá ti dára fún mi, ó ti dára fún ìwọ náà nìyẹn o. Constable ní kò burú ọ̀gá, bá a bá ti rí owó àbùṣebùṣe. Mo ti gbọ́ nípa ọmọkùnrin ọ̀tẹlẹ̀múyẹ́ kan báyìí tipẹ́. Wọ́n ní ó burú ju àjẹ́ ọ̀tá lọ. Ẹkùnrin àjàsá òun ni orúkọ rẹ̀. Àwọn tí wọ́n mọ̀ ọ́n mọ́ orúkọ àbísọ yìí wọn ò pọ̀ rárá. Ògìdán òun ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ọ́n sí. Ògìdán olóòlàjù, akọmọláìlú abẹ. Bí a bá ti rí i, yóò bá wa ṣe kòkú mọ́ ní àwárí tí obìnrin wá nǹkan ọbẹ̀. Àti wá kòkú mọ́ rí ó kéré nínú ohun tí ògìdán lè ṣe. DPO ní ògìdán, mo ti gbọ́ orúkọ rẹ̀ rí, mo sì ti gbọ́ àwọn iṣẹ́ ribiribi tí ó ti gbé ṣe. Ṣé ìwọ pẹ̀lú rẹ̀ ti ríra níní àti pé ibo ló wà báyìí? Èmi ò mọ̀ o, n ò sì rí i rí rárá. Ṣùgbọ́n mo gbúrò rẹ̀ ní àìpẹ́ yìí. Ìlú Ìlọrin òun ni mo sì gbúrò rẹ̀ sí. DPO ní ó ti dá, wá gbéra lọ sí Ìlọrin ọ̀hún bó bá ti di àárọ̀ ọ̀la. Ó sì dá mi lójú pé bí o bá béèrè lọ́wọ́ àwọn ènìyàn dandan ni kí o rí i. Gbogbo owó tí yóò bá wá ná ọ, agbára mi gbé e.
aago 4 òwúrọ̀ ọjọ́ kejì òní kọ́sítébù àdìsá òun ló ti dé gáràjì ọkọ̀. aago kan ọ̀sán ó ti lù kí wọn ó tó wọ ìlú Ìlọrin. ó sọ̀kalẹ̀ ní tẹ̀sán, ó béèrè ògìdán lọ́wọ́ àwọn ènìyàn níbẹ̀. wọ́n júwe tẹ̀sán àwọn ọlọ́pàá kan fún un pé kó lọ béèrè rẹ̀ níbẹ̀. ó dá tasí dúró, ó ní òkè báràkì. ó ní tasí dúró, ó sì gbé dé òkè báràkì. kọ́sítébù àdìsá sọ̀kalẹ̀, ó sì forí lé àgọ́ ọlọ́pàá tó wà níbẹ̀. kò lójú ìṣẹ́jú 5 lọ tó fi ń jáde padà. ó ṣẹ́wọ́ sí ọlọ́kadà kan, ọlọ́kadà náà sì tún gbé e. wọ́n dé agbègbè agbo ọba. ọlọ́kadà náà dúró ní iwájú ilé kan báyìí. ó sì náwó sí ilé tó wà ní ọ̀ọ́kán pé ibẹ̀ òun nìyẹn sà. kọ́sítébù àdìsá sanwó fún ọlọ́kadà. ó lọ sí iwájú ilé tí wọ́n júwe fún un. ó bá àwọn ọkùnrin 3 kan tí wọ́n ń ta lúdò ní iwájú ilé náà. ó kí wọn, ó sì béèrè bóyá ògìdán wà nínú ilé. ọ̀kan nínú wọn ní wọn ò gbé ibi mọ́fa. ìjẹrin òde yìí òun ni wọ́n kó lọ sí ilé tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́. àdìsá ní ẹ jọ̀wọ́, àdúgbò wo òun nílé ọ̀hún wà? àwa ò mọ ibẹ̀ o, ẹni tó sì lè júwe ibẹ̀ fún yín kò sí nílé báyìí. ó ti lọ sí ìrìn àjò, yóò sì di ọ̀sẹ̀ tó ń bọ̀ kó tó padà dé. àdìsá ní ẹ jọ̀wọ́, ṣé ẹ lè fún mi ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni náà kí n pè é? n ò mọ nọ́mbà rẹ̀ fa. ẹ ò ṣe kúkú padà wá bó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀hún. kọ́sítébù àdìsá rí wípé ó fẹ́ dàbí èyí tí òun ti ń po ọkùnrin náà nífun-pọ̀. ó kí i pé ó ṣe é, ó sì pẹ̀yìn dà. ọ̀rọ̀ náà wá sú pátápátá. ebi bẹ̀rẹ̀ sí ní pa á. ó béèrè bóyá ilé oúnjẹ kankan wà nítòsí. wọ́n sì júwe fún ibi tí ilé oúnjẹ ọ̀hún wà. ó wọ ibẹ̀ lọ. ó ra àmàlà 2 pẹ̀lú ọbẹ̀ ewédú, ẹran ògúfe 2 àti pọ̀nmọ́ 2. ó san ọwọ́, ó sì bẹ̀rẹ̀ sí ní jẹun. ẹnìkan fọwọ́ lé léjìká láti ẹ̀yìn. kọ́sítébù àdìsá gbọ̀n gìrì. ó wẹ̀yìn, ó sì rí ọmọkùnrin kan tó dúró wámúwám lẹ́yìn rẹ̀. kò dúdú jù, bẹ́ẹ̀ ni kò pupa jù. ó mọ́ lára níwọ̀nba. ó ga díẹ̀, ó sì sígbọnlẹ̀. ó ní kọ́sítébù àdìsá, ẹ kú ìrìn, ẹ kú ewu ọkọ̀, ẹ sì kú ìdààmú. ẹ̀rù bà kọ́sítébù àdìsá, ó sì hàn lójú rẹ̀. ó rò lọ́kàn pé ibo ni ọkùnrin yìí ti mọ òun, àbí ẹ ò rí bó ti dárúkọ òun pa á. bẹ́ẹ̀ òun ò sì rí i rí. àdìsá ní ẹ jọ̀wọ́, n ò rò wípé mo mọ ojú yìí rí o. bẹ́ẹ̀ ni, èmi náà ò rí yín rí. òní yìí òní mo kọ́kọ́ ṣe alábàápàdé yín. ní aago kan ọ̀sán yìí òní ẹ wọ ìlú yìí wá. ẹ sọ̀kalẹ̀ ní tẹ̀sán ojú irin. bí mo ti rí yín ni ara fún mi pé àjèjì ni yín. a sì ti ń gbọ́ fìrìfìrì tẹ́lẹ̀ pé ó ṣeé ṣe kí àwọn agbésùmọ̀mí kan kí wọ́n wọ ilẹ̀ yìí wá. bí ẹ ti dáta sí dúró, òun ni mo gbé ọ̀kadà tí mo tẹ̀lé yín. ẹ dúró ní àgọ́ ọlọ́pàá kan ní òkè báràkì. ẹ lọ béèrè ògìdán níbẹ̀. wọ́n béèrè orúkọ yín níbẹ̀. ẹ sì sọ fún wọn wípé ẹ̀yin ni kọ́sítébù àdìsá. wọ́n júwe ilé ògìdán fún yín ní àdúgbò agbo ọba. ẹ dé ibẹ̀, wọ́n sì sọ fún yín wípé ògìdán ò gbé ibẹ̀ mọ́. ẹ wá sí ilé oúnjẹ yìí láti wá ṣe ikùn lọ́jọ̀. mo sì ti wò yín láwòfín. mo rí i pé ẹ kì í ṣe onísùmọ̀mí, bẹ́ẹ̀ ni kì í ṣe wípé ẹ wá láti wá ṣe alamí fún wọn. ẹ̀rù túbọ̀ bà kọ́sítébù àdìsá. ó rò ó nínú pé àṣé ọkùnrin yìí ti ń tẹ̀lé mi láti ìgbà tí mo ti wọ ilẹ̀ yìí wá. mo sì pe ara mi ní ọlọ́pàá, bẹ́ẹ̀ n ò fura sí i rárá. irú ènìyàn wo tilẹ̀ ní ọmọkùnrin yìí ná? wo bí ó ti ṣàlàyé bí mo ti rìn yékéyéké. ìfúnra mi kò tó rárá. àdìsá ní ẹ jọ̀wọ́, ẹ má bínú o, ta ni yín gan-an? ọkùnrin náà rọra rẹ́rìn músẹ́. ó ní èmi ni afẹ́fẹ́ lẹ́lẹ́ tí í ṣèwé oko láàlò láàlò, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí í ṣèwé àgbọn jìàjìà, òkúta bíi káwọn tó sọ wọ́n láwùjọ òkúta, irú iyọ̀ mi sọ wọ́n láwùjọ èèpẹ̀. èmi lọkùnrin 6 tí wọ́n ń pè ní ẹnìkan. èmi ní kọ́kọ́ gbogbo ọ̀jẹ̀lú. ewúrẹ́ wọn gbórúkọ mi, ó sáré ó kọjá ìloro. àgùntàn wọn gbórúkọ mi, ó jákùn léèkàn. èmi ní àlùjànnú ẹ̀dá tí ń bẹ nínú ilé tó tún bara rẹ̀ lẹ́rù. afẹ́fẹ́ lẹ́lẹ́ tí dààmú ògùnnù. àkúfọ̀ pálámbá tó ṣòro fìjà lọ. ẹkùnrin àjàsá ni orúkọ mi. ògìdán òní gbogbo ayé sì mọ̀ mí sí. òkèlè jábọ́ lọ́wọ́ kọ́sítébù àdìsá lẹ́sẹ̀kẹsẹ̀. ó fò dìde lórí ìjókòó. ó na ọwọ́ sí inú igbá ìsanwọ́. ó sì sun ọwọ́ nù ní kíá. ó fi aṣọ nu ọwọ́ rẹ̀ nù. ó ní ẹ̀yin ni ògìdán àbẹ́ ti wí. bẹ́ẹ̀ ni,
ẹyẹ méjì kì í jàsá, èmi lògìdán olóòlà ijù, akọmọ láì lo abẹ. Nínú ká mú ọ̀daràn bí ẹni mú adìyẹ, Olódùmarè gbà fún mi, ti ìgbéraga kọ́, mo mọ iṣẹ́ yìí dé ojú àmì ni. Ohun tí a bá sì mọ̀ ọ́n ṣe bí idán kò ní rí. Àdìsá ní mo gbà fún yín ọjàre. Ọjọ́ ti pẹ́ tí mo ti ń gbọ́ ìròyìn yín, ọ̀nà ti jìn tí mo ti ń gbọ́ iṣẹ́ ribiribi tí ẹ ti ṣe. Ẹ gbajúmọ̀ ju ìsáná ẹlẹ́ta lọ. Òní tí mo wá sí alábàápàdé yín yìí, bí ènìyàn bá gun ẹṣin nínú mi kò ní kọsẹ̀. Ẹ̀gàn ní ẹ pọ̀ lọ́kùnrin ọjàre. Ògìdán ní ẹ ṣeun, ẹ kú àpọ́nlé, ẹ dákun, kí lẹ̀ ń wá mi fún gan-an. Kọ́sítébù Àdìsá ṣàlàyé gbogbo ọ̀rọ̀ bí iṣu ṣe kú tí ọ̀bẹ sì bẹ́ fún Ògìdán. Ògìdán tó rẹ́rìn músẹ́, ó ní ohun tí mo máa ń jẹ òun lẹ gbédé, tayọ̀tayọ̀ òun ni wọ́n sì fi ṣiṣẹ́ ọ̀hún. Bí ẹ bá padà délé, ẹ jíṣẹ́ fún ọ̀gá yín pé ẹ rí mi. Mò ń fi yín lọ́kàn balẹ̀ pé n ó wá kòkú má bẹ́ẹ̀ ti pè é rí fún yín. Ibikíbi tó bá wà lórí èpè yìí, n ó wá rí lágbára Olódùmarè. Ó lè jẹ́ òkú tàbí ààyè rẹ̀, n ó fa ọ̀kan nínú méjèèjì lé yín lọ́wọ́. Èmi Ògìdán ni mo sọ bẹ́ẹ̀. Bí ẹ bá sáà padà délé, ohun tí ẹ ó ṣe fún mi ni pé kí ẹ bá mi wá àwòrán rẹ̀ sílẹ̀ kí n tó dé. Àdìsá ní ẹ dákun, ẹ má bínú o, ọjọ́ wo gan-an òun ni ẹ̀ ń bọ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ògìdán ní ẹ lọ fọkàn balẹ̀, ohun tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́. Omi gbígbóná kò gbọdọ̀ pẹ́ lẹ́nu, bẹ́ẹ̀ lọ́wọ́ ò gbọdọ̀ pẹ́ ní ìsà kéèké. Ẹ̀yin ẹ máa lọ, kí ọ̀sẹ̀ yìí ó tó parí, n ó kàn yín lára. Ó pẹ́ jù, láàárín oṣù méjì sí àsìkò tí a wà yìí, gbogbo ohun tó ń rùn nílẹ̀ yìí yóò ti tán, kò kú mọ́, yóò ti di àwárí. Kọ́sítébù Àdìsá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ògìdán. Àwọn méjèèjì wọ́n jọ jáde kúrò nílé oúnjẹ náà. Ògìdán wọ tasí tó ń lọ sí gáràjì Ọ̀fà. Kọ́sítébù Àdìsá náà ó wọ tasí tó ń lọ sí ọ̀nà Yídì. Ó dé òtẹ́ẹ̀lì kan níbẹ̀, ó sì wọ òtẹ́ẹ̀lì náà lọ. Òtẹ́ẹ̀lì yìí òun ló sùn mọ́jú ọjọ́ kejì. Ní kùtù hàì ọjọ́ kejì, òun ló sì ti dé tẹ̀sán tó ti wọ ọkọ̀ tó ń lọ padà sí ìlú Ọ̀rẹ́. Aago 10:20 òní ọkọ̀ wọn dé ìlú Ọ̀rẹ́. Tààràtà òní Àdìsá ló sì gba àgọ́ ọlọ́pàá wọn lọ. Ó ṣàlàyé gbogbo ohun tí ojú rẹ̀ rí fún ọ̀gá rẹ̀, ó sì sọ gbogbo ìlérí tí Ògìdán ṣe fún un pẹ̀lú. Inú DPO dùn fún àṣeyọrí iṣẹ́ tí Kọ́sítébù Àdìsá ṣe, torí ó gbàgbọ́ pé ọ̀rọ̀ náà kò ní pẹ́ ní ìyànjú. Ṣé bí egun ẹni bá jóore, orí a máa yátọ́kùn. DPO ní òun fún Kọ́sítébù Àdìsá ní ìyọ̀ǹda pé kó máa lọ sílé láti lọ sinmi. Ó lóun fún ní ọjọ́ náà àti ọjọ́ kejì kó lọ fi sinmi dáadáa. Àdìsá dìde nílẹ̀, ó dúpẹ́ lọ́wọ́ ọ̀gá rẹ̀, ó sì gba ilé rẹ̀ lọ. Ọjọ́ Ẹtì òun ni Ògìdán wọ ìlú Ọ̀rẹ́ wá. Tẹ̀sán DPO òun ló sì forí lé tààrà. Kọ́sítébù Àdìsá ó pàdé rẹ̀ ní ẹnu ọ̀nà. Àwọn méjèèjì wọ́n sì wọlé láti lọ bá DPO. Àdìsá ní ọ̀gá, ọ̀gbẹ́ni Ògìdán nìyí. DPO ní ọ̀gbẹ́ni Ògìdán, ọwọ́ mi rèé. Ó na ọwọ́ sí i. Àwọn méjèèjì wọ́n sì bọ́ ara wọn lọ́wọ́. Ó ní mo ti ń gbọ́ orúkọ yín ó ti tó ọjọ́ mẹ́ta. Etí mi ò sì di sí gbogbo iṣẹ́ ọlọ́kan òjọ̀kan tí ẹ̀ ń ṣe gbogbo. Inú mi dùn bí mo ti wá rí yín ní òní yìí. Ẹ jókòó. Ògìdán wò yíká nínú ọ́fíìsì náà, ó sì fa àga ìjókòó kan mọ́ra. Ó jókòó lórí àga náà, ó sì gbé ẹsẹ̀ ọ̀tún rẹ̀, ó gbé létí òsì. DPO ní ẹ wò ó, ohun tó ṣẹlẹ̀ tí a fi ránṣẹ́ pè yín ni pé Ògìdán ò jẹ́ kí DPO kó parí ọ̀rọ̀ rẹ̀ tó fi ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n, afẹ́fẹ́ ní fẹ́ lọ. Gbogbo ohun tó ṣẹlẹ̀ òní ọ̀rẹ́ mi yìí ló ti ṣàlàyé fún mi ní Ìlọrin. Ẹ má jẹ́ kí awulẹ̀ máa fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ọ̀pọ̀lọ́. Bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ iṣẹ́. Àwòrán kò kú mọ́ tí mo ní kí ẹ wá kalẹ̀ òun dà. DPO mú fáìlì kan ní orí tábìlì, ó nà á sí Ògìdán, ó ní ọ̀gbẹ́ni Ògìdán, fọ́tò kò kú mọ́ àti gbogbo ohun tó bá tún kù tí ẹ fẹ́ béèrè nípa rẹ̀ ó ti wà nínú fáìlì yìí. Ògìdán gba fáìlì náà, ó sì mú fọ́tò kan jáde nínú rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní yiri rẹ̀ wò, ó rẹ́rìn músẹ́. Ìṣesí rẹ̀ yìí ó ya DPO lẹ́nu. DPO ní ọ̀gbẹ́ni Ògìdán, ṣé kò sí nǹkan o? Ògìdán ní kò kúkú sí. Mo kàn ń wò wípé mo ti rí ọkùnrin yìí ní ibì kan rí. Mo wá ń gbìyànjú
láti rántí ibi tí mo ti rí àti àkókò tí mo rí ní pàtó. Ṣé ẹ ti wá rántí? Bẹ́ẹ̀ ni, ìyẹn gan òun ló ń pa mí ní ẹ̀rín nítorí wípé àti mú yóò rọrùn wọ̀ọ̀kú ni. DPO tún jókòó dáadáa lórí àga tó wà, ó ní ẹ jọ̀wọ́ ibo ni ẹ gbúrò rẹ̀ sí kẹ́yìn, àti pé báwo òun ni ẹ sọ̀rọ̀ wípé bí a bá ti lè rí yóò rọrùn láti mú. Kòkúmọ́ kì í ṣe ẹran rírọ̀ rárá, òun gan òun ló yẹ kí wọ́n máa pè ní àpáta le olóko dáa sí. Ògìdán ní ẹ lọ fọkàn balẹ̀, bí kòkúmọ́ bá ń gbé inú afẹ́fẹ́, èmi kíní burúkú yìí ń wá jáde fún yín bí ó ṣe kíkú tàbí yíyè. Mo lọ sí Lọ́kọ́jà ní ọ̀sẹ̀ tó kọjá, ilé oúnjẹ tí mo yà sí pé kí n jẹun, òun ni mo ti rí ọkùnrin yìí tí òun náà wá jẹun níbẹ̀. DPO ní ó wù ọ̀gbẹ́ni Ògìdán pé ẹ rí nílé oúnjẹ, kò sọ wípé ẹ ó tún padà bá a níbẹ̀ bí ẹ bá padà débẹ̀. Bóyá ó kàn wá jẹun níbẹ̀ ní ìgbà tó ń lọ sí ìrìn àjò, ta ló mọ̀. Ṣé bẹ́yìn náà kàn yà ní ibẹ̀ láti jẹun lọ́jọ́ náà ni? Ẹ̀yin lẹ́sìn ti wà ní ọ̀rẹ́ lónìí yìí, ta ló mọ̀ bóyá kòkúmọ́ náà ti wà ní Sókótó báyìí. Ògìdán tó rẹ́rìn músẹ́, ó ní ẹ má nù mí, mo máa jẹ. Bí mo bá sọ fún yín wípé iná ń jó lórí omi, ẹ má wulẹ̀ jà mí níyàn. Ẹ̀yin ẹ sáà sọ wípé kí n kéru rẹ̀ wá ni. Ọdún 16 mi rèé tí mo ti wà ní ìdí iṣẹ́ yìí, mo mọ̀ ọ́n dójú àmì ni. Ọmọ tuntun kì í ṣe àkọ́pàjẹ àjẹ́. Ọ̀daràn bíi kòkúmọ́ tí mo ti mú wọ́n dín díẹ̀ ní 100 ni. Ọjọ́ tí mo rí kòkúmọ́ nílé oúnjẹ ní Lọ́kọ́jà, òun àti ọ̀kan nínú àwọn ọmọ ìyá olóúnjẹ náà wọ́n ń bá ara wọn dá àpárá tó le. Èyí ló jẹ́ kí n mọ̀ pé kì í ṣe àlejò níbẹ̀, torí eegun ti wọnú ẹran, ẹran sì ti wọnú eegun. Bí n bá wá dọ̀hún tí mo gbọ́ mo kó rẹ̀, n ó lè béèrè lọ́wọ́ ọmọbìnrin náà, yóò sì ṣe atọ́nà mi bí n ó sì rí i. DPO ní mo gbà fún yín, ẹ mọ iṣẹ́ yìí dé ojú àmì ní tòótọ́, ṣùgbọ́n o ẹ jọ̀wọ́ ẹ máa rọra o. Kòkúmọ́ kì í ṣe ẹran rírọ̀ bí mo ti wí o, ó le ju àpáàrà lọ. Bí ẹ bá ti rí i tí ẹ sì rò wípé ẹ nílò ìrànlọ́wọ́ wa láti mú un, ẹ ránṣẹ́ sí wa níhìn-ín. Bí ó kù kí a ránṣẹ́ sí àwọn ọdẹ ìlú yìí kájọ kọ́mọ lùbọ́, kọ́tún ó wẹ òsì kó sì ó wẹ ọ̀tún, òun lọ́wọ́ fi ń mọ́. Ògìdán tún bú sí ẹ̀rín, ó ní ó jọ pé ẹ ò mọ ẹni tí wọ́n ń pè ní Ògìdán, orúkọ lásán lẹ̀ ń gbọ́, ẹ ò mọ irú itú tí mo lè pa. Kò burú, irú kòkúmọ́ ò bá pé 1000, èmi kíní yìí yóò rẹ́yìn wọn. Ìgbàlẹ̀ ní rẹ́yìn egúngún, kùkùté ní rẹ́yìn olóko. Ẹ wò ó, irú kọ́ ni yóò ròyìn ara rẹ̀ lọ́bẹ̀. Ìgbà tí mo bá ṣe èyí ní àṣeyọrí, òun ẹ ó tó mọ̀ wípé a ju ara wa lọ ti ìjàkadì kọ́. A ò rọ́jọ́ mọ́ṣọ́ lókùn, ẹ jẹ́ kí n máa lọ. Òní yìí náà òun sì ni wọn ò dé Lọ́kọ́jà ọ̀hún lágbára Olódùmarè. Ògìdán dìde nílẹ̀ láti máa jáde lọ. DPO ní ọ̀gbẹ́ni Ògìdán, ẹ ò ṣe kúkú ní sùúrù di ọ̀la kí ẹ lè ráàyè sinmi díẹ̀. Ìkánjú ò sáà mégbòjìná, omi gbígbóná ojoojúmọ́ òun lẹbọ. Ògìdán ní ẹ ṣeun DPO, ẹ kú àfiyèsí. Mo mọ̀ wípé omi gbígbóná ojoojúmọ́ lẹbọ ní tòótọ́. Ìdí nìyí tí mo fi fẹ́ lọ gbé omi ọ̀hún kaná báyìí. Ṣe bẹ́ẹ̀ ẹ̀yin àgbà náà lẹ máa ń sọ pé àtòkèrè òun ló lójú jíjìn, òun ló ti mú ẹkún sun. DPO lè wí nǹkan kan mọ́. Ògìdán jáde lọ ní tirẹ̀, ó sì pa ilẹ̀kùn dé. DPO kọjú sí Constable Àdìsá, ó ní ọ̀wù Àdìsá, ìwọ ò tiẹ̀ sọ nǹkan kan bí èmi àti Ògìdán bí a ti ń pa á tí à ń kún tó. Àdìsá ní ọ̀gá ẹ má bínú sí mi, erin kì í fọn kọ́mọ rẹ̀ tún fọn ni, ìdí nìyẹn sà. DPO ní kò burú o, àbó rí pé ọmọkùnrin yẹn ó dá ara rẹ̀ lójú púpọ̀ jù ni. Bí mo ti ń gbìyànjú tó láti jẹ́ kó mọ irú ènìyàn tí Kòkúmọ́ jẹ́, ẹ̀rù tilẹ̀ bá, ọkàn rẹ̀ ti yí gbì. Ó dá mi lójú pé ohun tí àgbàlagbà rẹ̀ fi ń jẹ̀kọ ó ń bẹ lábẹ́ ewé. Irú wọn ò sì ṣe fi ara wé bí olúwa rẹ̀ bí ò bá fẹ́ jẹ̀bi. Ọ̀rẹ́ mi só, èmi náà ó só. Bí olúwa rẹ̀ ò bá ya ìgbẹ́ hàdí, yóò bẹ́ ní ìfun. Odó sáàrí ibi yí gbirigbiri lọ. Ìkòkò tó bá dá a lásà, ó ṣetán àti fọ́ dànù ni. Constable Àdìsá bú sí ẹ̀rín kéékèé. DPO ní èyí ti jẹ́, kí ló ń pa ọ́ lẹ́rìn nínú ọ̀rọ̀ yìí? Àdìsá ní ẹ má bínú ọ̀gá, àsámọ̀ tí ẹ pa gbẹ̀yìn òun ń pa mí lẹ́rìn. Ó mú mi rántí ìgbà tí a wà ní kékeré ní Òṣogbo. Ọ̀rẹ́ mi kan wà tí à ń pè ní Jamiu. Bí ó bá só báyìí, iṣó rẹ̀ a máa dún bíi fèrè ni. Ọjọ́ kan
èmi náà wá fẹ́ sìn jẹ bí mo ti fi tipátipá só nìyẹn o àfi bí mo ṣe yàgbẹ́ háìdí mo jẹ wá bí wọ́n sì yà nílé lọ́jọ́ náà. àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín ànítàkìtì. aago 8 alẹ́ ti lù kí Ògìdán tó wọ Lọ́kọ́jà ní ọjọ́ náà. ó wò pé bí alẹ́ bá lẹ́ sí làá fọmọ ayò fún ayò àti pé ó ti rẹ̀ ẹ́ púpọ̀ jù. ó rò pé ṣe ló yẹ kí òun lọ wá oorun sùn báyìí. ó yà sí ilé ìtura kan ibẹ̀ òun ló sì sùn sí. Kòkúmọ́ wà ní ilé ọtí kan èrò pọ̀ níbẹ̀ jàrá. Ògìdán rọra yọ́ dé ẹ̀yìn rẹ̀ ó fi ọwọ́ tọ́ pẹ́pẹ́ ó ní ọ̀gbẹ́ni Kòkúmọ́ ó ti sáré títí ó ti débi ọ̀nà gbé pẹ̀kun o ó ti rìn títí ó ti kẹsẹ̀ bágìyàn eèrùn ó ti jẹ odidi màálùú lónìí ó dópin ẹran jíjẹ. Ògìdán ní orúkọ mi o àṣẹ ìjọba sì ni wípé kí n mú ọ ní ẹ̀rọ tàbí agídí. rọra dìde nílẹ̀ òṣùwọ̀n àwọn ọ̀ràn tí o dá ní ìpínlẹ̀ Oǹdó àti Ọ̀ṣun ó ti kún báyìí wọ́n sì fẹ́ rí ọ ní ọ̀hún yálà ní kíkú tàbí ààyè. ìwọ ni kí o wá fi ọwọ́ ara rẹ mú èyí tó bá wù ọ́ nínú gbogbo rẹ̀. Kòkúmọ́ fa ìbọn ìléwọ́ rẹ̀ yọ ní àpò kò rò pé ẹ̀ẹ̀mejì tí ìbọn fi dún pẹ̀wù lára Ògìdán. Ògìdán nalẹ̀ lójijì ó sì bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pìpì nílẹ̀. Ògìdán nalẹ̀ lójijì ó sì bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pìpì nílẹ̀. ẹ wò mí ẹ tí ì rí nǹkan kan ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí. Ògìdán tí wọ́n gbẹ́kẹ̀lé wípé yóò gba àwọn lẹ̀ lọ́wọ́ Kòkúmọ́ wípé yóò bá wọn fòfin mú Kòkúmọ́. òun mà ni wọ́n ti yìn níbàn yìí tó ti ń gbọ̀n pìpì nílẹ̀. ta ni ó wà mú Kòkúmọ́? ṣé Kòkúmọ́ ṣé yóò wù àwọn ìwà àbàjẹ́ yìí yóò wù ú gbé ni? ṣé wípé ọwọ́ òfin kò wá ní tẹ Kòkúmọ́? ẹ wò mí ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí náà máa tẹ̀síwájú láìpẹ́ lágbára Ọlọ́run Olódùmarè. kó tó wá dìgbà míì tá a tún máa tẹ̀síwájú èmi a máa sọ wípé orí ń fáwọn o ẹ̀dọ̀ ẹ̀ ń dọ̀gbìn. òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan ìkó dídí mọ̀dẹ̀kú rọ́jú. ayọ̀ àtàláfíà tí mò ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí òun wọn ó tún padà máa bá yín nígbà tí mo bá padà dé láṣẹ Olódùmarè. ẹ ní gbá burú sí mi o èmi náà ò ní gbá burú sí yín. láyọ̀ láyọ̀ òun là ó máa pàdé. ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi. bákan náà ẹ má gbàgbé láti máa bá mi like kẹsì máa bá mi share àwọn fídíò mi ọlọ́kan òjọ̀kan lágbára Ọlọ́run Olódùmarè àní súra wa o. ó dìgbà kan náà.